lásán bubẹ̀ lórí àrò. Ta ni ò sàmọ̀ wípé ọmọdé ìlú ló lórin àwọn àgbàlagbà abẹ ló nìtàn. Ọ̀rọ̀ tá a ṣe bí yóò bá kùtọ̀ lọ́jọ́ sí ewúrẹ́ lọ́rọ̀ ń padà bí ó yẹ súnmọ́ mi síbí ẹ jẹ́ kí n wá máa fún yín lálàyé ìjìnlẹ̀. Àmúlùmálà kọ́ lórí ewì èyí o. Gbogbo yín lẹ mọ̀ pátápàrọ̀ ewì èmi ò kí ń bá wọn kọ́ ní ewì òṣèlú. Ẹ lọ wo gbogbo rẹ́kọ̀dù mi tí mo ti produce. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìpè ló ń wọlé sórí fóònù mi lójoojúmọ́. Wọ́n ní kí n bá wọn dá sọ̀rọ̀ yìí nítorí Ọlọ́run. Ìgbà tí mo ṣe ṣírò owó tí production yìí máa ná mi ọ̀rọ̀ yìí ń lọ bí ìlọ́po bí 5 owó tí mo ti ná tẹ́lẹ̀ rí kí ló ń tó dé kí ló ń tó ṣẹlẹ̀. Ìlú lé wá dàbí oró dídá. Ṣé ẹ̀ṣẹ̀ ni ká múra àbáwáyé yín ṣẹ ni? Ẹ̀yin tẹ́ ẹ ti níran pé ẹ máa ṣòṣèlú. Àjẹ́ yín lẹ́yìn ẹ tún fẹ́ yé òun gbé wa jẹ. Àjẹ́ yín dépò òṣèlú tán ẹ wá já takọtabo lẹ̀ sọ́lọ́pọ́n ojúdápo. Gbogbo aráyé wọ gúdẹ̀ ìdámọ́ náà. Ogun owó máráyé ayé fi gbé ta. Àrùn àlówó wá ṣe tọmọdé tàgbà bí ẹni tí ò rówó rí. Gbogbo èèyàn ló ń kígbe pé nǹkan ò dán mọ́rán mọ́. Iléyá dé ẹnu ọ̀bẹ ṣẹlẹ̀ ṣúrúṣú. Ìdàgbọ́ ṣe kérésì láì rówó ná àtúwọnú ọdún tuntun kò sí yàtọ̀ kankan fún gbogbo kó wá wa. Èlùbọ́ náírà kan ìjọ́sí ó ti wá padà di 10,000 naira lọ́jà. Nǹkan mọ̀ nǹkan o. A ó ti ṣèyí sí torí Ọlọ́run. Ayé kan gógó kó gbogbo olùgbé tọ́kítọ́kí ìlú gbẹ̀ kan. Ó rú wa lójú. Ẹ wo bí ayé dojú kọ. Àṣé ọjọ́ tán dá nígbà kan rèé. Tí gbogbo aráàlú ò tètè mọ̀. Èké ni wọ́n jẹ̀lú ni wọ́n tilẹ̀kùn májé. Aráàlú ò rówó ná. Ebi wa ń patẹrú tọmọ. Ibi tí wọ́n ń gbà yìí yóò ṣojú wa ni kò ní sẹ́yìn wa. Wọ́n kó gbogbo olùdà sínú ibú tán. Gbogbo mẹ̀kúnnù wa ń ta pátáṣẹ̀ nínú omi. Ìlú le. Gbogbo ọmọ Nàìjíríà ló ń kígbe. Kí ló dé mẹ̀kúnnù nìkan ló ń jíríyà lójoojúmọ́? Gbogbo ìlú ò lówó lọ́wọ́. Ẹni ra gàrí ò lè rẹran. Olówó oníjẹja ènìyàn pàtàkì ló ń ra tòmátì lọ́jà. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòwò ló ti kó gbàró bọ̀ sílé. Ẹni lásán méjì ń tà kan jẹun. Ayé nira tó jẹ́ wípé odidi baálé ilé ó ti fi lélẹ̀ fún ìyàwó àtọmọ bíi 9 ó ní kán máa ṣe baálé ilé lọ. Gbogbo ọjà pátá ló gbówó lórí. Owó ò tilẹ̀ sí lọ́wọ́ bá a tilẹ̀ rọ́jà ọ̀pọ̀. Wọ́n ti ṣe èyí tó pọ́jẹ́ láàrin ọ̀gẹ̀dẹ̀ pàpàǹdùdù ni wọ́n ṣẹ́kù fún mẹ̀kúnnù ẹ̀ rójú ayé. Àwọn ti di ojúlówó ẹran gidi nínú ẹran. Wọ́n wá fún wa léèkó ẹran. Wọ́n jòkó lówó wọn ṣòfin ìnira. Àwọn èèyàn tó yẹ káríjà Ṣàngó tá a tún jọ gbé lórílẹ̀‐èdè yìí pọ̀. Láwọn èèyàn tó yẹ káta káfowó wọn rà tùpà wálé. Tá a tún taná wò lọ́sàn-án gangan. Ọmọ Nàìjà ẹ̀rẹ́gbìn ńlá tó nípọn. Owó tẹ́mọ ẹlòmíì ò lè rí lọ́dún ni wọ́n gbà lójoojúmọ́ ṣe ìrójú ayé o. Wọ́n dénú ilé tó dàbí ààfin. Bẹ́ẹ̀ ilé bàbá wọn ò ṣeé rí. Ọ̀nà dé ìlú bàbá àtìyá wọn ò ṣeé rìn. Àwọn ń jẹ oúnjẹ ire. Wọ́n pòkọ ìyà fún mẹ̀kúnnù wọn ní káwọ̀ ó máa bá kádàrá jà. Ọkọ̀ ìgbàlódé ni wọ́n ń lò. Ọmọ mẹ̀kúnnù fẹsẹ̀ gbálẹ̀ kiri ni. Àwọn gan ni wọ́n kọ́ gbogbo ayé lólè jíjà. Wọ́n la títì tí ò ní pẹ́ wú. Bí wọ́n tún fẹ́ ṣẹwọ́ òṣìṣẹ́ wọ́n á sì túnjọ pín wọ́n lọ́jọ́ ọgbà. Bówó alágbàṣe ò bá pé wọ́n á sì la títì lájà àbàkù. Wọ́n kọ́lé tẹ́nì kankan olùgbé kán lè bà túnbọ̀ kówó jẹ. Àwọn ò tètè mọ̀ wípé wọ́n yàn wá jẹ ni. Ńṣe ni wọ́n pàgbọ́n lórí wa. Wọ́n kówó wa jẹ. A tún kí wọn pé wọ́n ṣeun. Àṣé nígbẹ̀yìn gbẹ̀yìn ọmọ tálákà ni ó padà jìyà ọ̀rọ̀. Ìlú ti wá ń gbẹ. Tó tó di wípé a ti mọ̀ yàtọ̀ nínú kíjìpá àtàwọn ẹran. Gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná tán ká tó wá máa wọ́ mi kiri. Àgùntàn sì ti gòkè tán ká tó wá máa ké káìkáì mágùntàn. Ìlú le. Wọ́n ti náwó epo gbẹ tán kó tó di wípé a fura. Wọn ò yàtọ̀ sólè tí wọ́n fi mọ́tò dínà ní pópó gbogbo ọmọ Nàìjà ẹ̀ jí. Wọ́n kówó wa jẹ wọ́n tún múlẹ̀ ayéle kankan. Wọ́n kó gbogbo olùdà sínú ìyọnu. Láwọn jẹkúrú jẹrá wọ̀n bílíkù wọ̀n bìyà oníbàjẹ́ ẹ̀dá ni wọ́n. Wọ́n dìmọ̀ pọ̀. Wọ́n tún wó wa mọ́wọ́. Wọ́n ṣe náírà ló fòdé góńgó. Àwọn ẹni àbùkù ń kọ̀wé sí tí wọ́n ó sì rábùkù. Wọ́n kó kálukú dà sínú ìsà. Bí wọn ò bá dorí àkókò lò tán wọn ò ní kúrò níbẹ̀. Bámúbámú ni mo yé lórin tí wọ́n kọ. Àwọn òkúkú mọ̀ bébí ń pa tèmi tirẹ̀. Agunlá ló ti bá wọn dá fún wọn. Ẹ̀yin ọ̀jẹ̀lú olóṣèlú wọ̀nyí. Ìkàmùdù yín kú sínú ilé òórùn gbalẹ̀ kankan. Ọ̀rọ̀ wa ti ṣàdúrà ohun èpè. Ìkan la ó máa fi ránṣẹ́ sí yín o.
tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe ohun tó tọ́ àwọn èèyàn díẹ̀ ń bẹ nínú yín tí wọn ò ní mọ̀ dàrú lọ́wọ́ wọ́n dúró ti náírà wọn ò kó jẹ bí wọ́n bá pariwo léwu fún wọn mo mọ̀ bẹ́ẹ̀ ẹnu wọn ò gbọ́rọ̀ wọ́n kéré níye púpọ̀ jọjọjọ nínú ìgbìmọ̀ ká fojúlẹ̀ káwòṣe wọn ló tọ́ torí ọ̀rọ̀ ló sọ wípé ti ikú sí ikú ti èpè sí èpè ti bùkún sí bùkún la ó fọ̀rọ̀ yìí ṣe ọjọ́ ń bọ̀ lolúwa wí ọmọléèwé tó lóyún sínú tó ń de bẹ́líìtì mọ́nú bó pẹ́ bóyá ikú gbọ́dọ̀ tari aṣọ ọ̀rọ̀ tí ò bá ti gbà kánjú yóò gba sùúrù ó dá mi lójú ẹ̀yin ọ̀dájú olóṣèlú ọ̀jẹ̀lú ẹ má rò pé ọwọ́ ò ní tẹ̀yìn o àṣegbé kò sí láyé mo fẹ́ kí gbogbo yóò lọ mọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ ó ga jù yín lọ tọmọtọmọ tó bá wù yín bẹ́ẹ̀ bá jí ẹ lè wẹ̀ nínú àgbo bóyá ṣe yínmíyínmí ṣe é fọṣọ ó ṣeé ṣe kẹ́ẹ̀mẹ èèyàn kan tó fojú àkókò gúnyán tó tún fi pa alákànṣe rẹ̀ agbọ́nà ọ̀rọ̀ ní kókó o ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yóò ṣe é dákẹ́ sí ara gbẹ ẹnu gbẹ ìlú òrọ̀gbọ aráyé ń pariwo ká wọn lára ẹ̀yẹ ọ̀tọ̀kùlú ìlú ẹgbọ́rọ̀ yìí yẹ̀ wò ṣé gbogbo wa la mọ̀ wípé ọba tó jẹ́ tìlú lójú ọba ni ọba tó jẹ́ tìlú òròjú tí ò ráyè ọba náà ní ìtàn wọn ní yapa gbogbo àrà tí kálukú bá fìlú ẹ̀dá dandan ni kó wọ̀wé ìtàn ó dá mi lójú níbo la dé dúró ẹ wí fún wa ìjọba àsìkò yìí ẹ tètè ṣètò ká jẹ́ kí náírà ó pọ̀lú báyé ti wà yóò lọ gbogbo ọmọ nàìjíríà lára nǹkan torí lọ́jọ́ tí mẹ̀kúnnù bá fárígá olówó olúgan ò lè gbádùn ara wọn ẹ mọ̀jà dákà wọn kọ ẹ tọ́jú wọn káyọ̀ lè dáa ẹ tètè ṣètò káyọ̀ dá fún mẹ̀kúnnù let the poor breathe ẹ jẹ́ kí mẹ̀kúnnù orí mú mi ìlú le apá kìíní rèé o apá kejì ń bọ̀ lọ́nà kò ní pẹ́ dé Àpáta Ẹwì lèmi ń jẹ́ tẹ́ ẹ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi àbí ẹ fẹ́ ṣe olùgbọ̀wọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí owó ló ń jẹ kì í jẹ́ gbàdo ẹ kàn sí mi lórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 tẹ́ ẹ bá yọ ìṣirò iwájú ẹ̀ kúrò òun ni páńpẹ́ àkáàtì nọ́mbà mi ẹ lè fi kankan sọwọ́ síbẹ̀ kò sóhun tó kéré mo gbéra pa ó níbi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.